Aláròyé máa wí o. Àwọn alápatà mẹ́wàá dèrò àtìmọ́lé ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹran èèyàn ni wọ́n ń tà fáwọn afẹ̀míṣòwò. Àwọn oníṣòwò mẹ́wàá ti dèrò àtìmọ́lé ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Alápatà ẹran ni gbogbo wọn pátá. Ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí kì í ṣe alápatà ẹran nọ́mọ̀. Ọmọ ènìyàn ni wọ́n ń pa tà lọ́jà tiwọn. Bí wọ́n ṣe ń ta ìfun, ẹ̀dọ̀ àti ọkàn pẹ̀lú kíndìnrín ọmọnìyàn, bẹ́ẹ̀ ni wọ́n ń ta odidi agbárí ọmọ adáríhun. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, DSP Ọláyínká Àyànládé, ló fìdí ìròyìn yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn nìbàdàn lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí. Ọmọ Ìṣẹ́yìn àti Ṣakí ni wọ́n pe gbogbo àwọn tọ́wọ́ tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ìlú méjèèjì náà ni wọ́n sì ti mú wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì títí tọ́wọ́ fi tẹ gbogbo wọn. Gẹ́gẹ́ bí alukoro àwọn ọlọ́pàá ṣe fìdí rẹ̀ múlẹ̀, ó ní ó pẹ́ tí wọ́n ti wà nídìí káràkátà ọjà èèmọ̀ yìí kí ọwọ́ tó tẹ̀ wọ́n lọ́jọ́ Ẹtì Fúráìdè ọjọ́ 14 oṣù yìí, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí wọ́n ti ń dọdẹ wọn kiri. Orúkọ àwọn tó ń ṣe káràkátà ẹran wọ̀nyí ni Adam Ibrahim tó jẹ́ ẹni ọdún 42, Nasiru Kabiru ẹni ọdún 22, Tijani Wasiu ẹni ọdún 54, Ganiyu Nurudeen ẹni ọdún 36 àti ọkùnrin ẹni ọdún 55 kan tó ń jẹ́ Abiola Nasiru. Àwọn yòókù ni Rahim Taofeek tó jẹ́ ẹni ọdún 56, Jimoh Muritàlá ẹni ọdún 35, Suleiman Busari ẹni ọdún 57, Usman Abdullahi ẹni ọdún 52 àti bàbá ẹni ọdún 67 kan tí wọ́n ń pè ní Amusa Gbàdàmọ́sí. Àwọn ẹ̀yà ara èèyàn t'Aláròyé gbọ́ wípé wọ́n bá lọ́wọ́ wọn ní ọkàn, orí àti ẹran ara èèyàn pẹ̀lú àwọn oògùn abẹnugọ̀ńgọ̀ kan. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí, ọ̀gá àgbà ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́, CP Abímbọ́lá Ayọ̀dèjì Olúgbéngà, gbóṣùbà fún àwọn ọlọ́pàá ẹ̀ka amúṣẹ́ṣe tá a mọ̀ sí Monitoring Unit tí wọ́n mú àwọn èèyàn náà fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Bákan náà ló kàn sáárá sí àwọn èèyàn tó ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó tí wọ́n fi rí àwọn èèyàn náà mú. CP Olúgbéngà, ẹni tó ṣàpèjúwe àwọn afurasí ọ̀daràn náà gẹ́gẹ́ bí aláìláàánú èèyàn, wá rọ gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ láti máa pe iléeṣẹ́ ọlọ́pàá sórí àwọn nọ́mbà wọ̀nyí: 0808 176 8614 àti 0705 549 5413 nígbàkúùgbà tí wọ́n bá ṣàkíyèsí ohun tó lè ṣàkóbá fún ààbò ẹ̀mí àti dúkìá lágbègbè wọn. Ọláwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.